Májàsọ́lá wọ̀lú. Olóyè Sunday Igboho wọ̀lú Osogbo láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀. Ahéré Patiko ni wọ́n gbóhùn ẹja nínú omi. Ìpéjọ afàyàfà láti mọ péjọ níjù. Olóyè Sunday Igboho wọ̀lú Osogbo láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ bàbá dábì wọ̀lú. Ẹni ayé ń fẹ́ tí kò lárùn kankan lára. Ìrù ẹkùn ó wọ̀ nílé Ọ̀ṣun. Olóyè Sunday Igboho ti wọlé o. Àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dá lọ́lá ibú owó bàbá dá mi lọ́lá. Ẹkùn ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí. Ajégúnlẹ̀ la wà yìí. Ìrù ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́ pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankan. Àwọn èèyàn ní tí wọ́n kí àwọn lájẹ́gúnlẹ̀. Ajégúnlẹ̀ la wà yìí. Lẹ́kan. Ọlọ́lá tí ò ríra rẹ̀ bí ẹni tó ní kankan. A ní ilé ayé láti bá ilé ayé láfi sí. Ìlú Òṣogbo gbàlejò. Gbogbo ìrù ẹkùn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti Ifẹ̀, Mọdákẹ́kẹ́ ní, Ìkìrun ní, Òṣogbo ní, Ẹdẹ ní, Ìníṣà ní. Gbogbo ibi tá a ní àwọn ikọ̀ ọmọ ogun sí pátá nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wá pàdé Olóyè Sunday Igboho. Òòṣà ọmọ aládìkún ọmọ aládé lọ́ládé. Ìrù ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́ pátákó tí máa tẹ̀sí lẹ́nu kankan. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí. Olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun la wà. Àwọn kan ní à ń fowó kó àwọn èèyàn jọ ní èèyàn mélòó la fẹ́ fún ní owó. Ẹni ayé ń fẹ́, the love is too much. Gbogbo ayé ni wọ́n ń fẹ́ Olóyè Májàsọ́lá.
Aki coordinator ìwé ẹkùn lápapọ̀ kílà ń kó tí gbogbo ayé ń pè ń kílà. Aki spokesperson wa Ọláyẹmí ọmọ Kóìkì. A sì kí gbogbo àwọn ikọ̀. Arógundádé Aki bàbá o tógun. Olóńkoro làwà yìí. The love is massive. Chief Sunday Igboho, right now in Osogbo, the capital of Osun State. Here come Oloye Sunday Igboho to launch the security Ekun security network. Ó ti dé o. Gbogbo níbàjẹ́ ẹ fara ṣoko bí eré bá patiko ni wọ́n ń gbóhùn ẹja nínú omi. Ẹni ayé ń fẹ́ àkàndé èèyàn tẹ́lẹ̀dùmarè dálọ́lá. Ibú owó bàbá Dámì bàbá Bísọ́lá bàbá Yọ̀mídé bàbá Michael bàbá Isaac. Gbogbo ayé ni wọ́n fẹ́. Àpọ́nlé àti ọ̀yàyà làwọn èèyàn fi pariwo jagunjagun ta ní general commander general actor. Ikú bàbá ẹrú ikú. Ajagun ńlá gbogbo lẹ̀ Yorùbá. Àti àwọn ìyá lọ́jà àti gbogbo ẹni tó wá lọ́jà ni wọ́n ti wí pé káàbọ̀ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Májàsọ́lá ó ju bàbá wọn lọ tọrọ ẹ̀gàn kan. Àwọn kan tọrọ Ọlọ́run ò fún wọn. Ẹni adé bá tọ́ sí ni ẹja fadé fún. Èèyàn tó yẹ nípò ni ẹja fipò náà lọ. Olóyè Sunday Igboho ó wọ̀lú. Káàbọ̀ ọkùnrin ọ̀hún wọ̀lú dé o. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo. Kànjànkànjàn takuntakun gbàgbàmàdèèyàn tí gbogbo ẹgbẹ́ yòókù ń nàgà wò. Ìlú Òṣogbo la wà yìí. A ti wà ní Ayétòrò nílùú Òṣogbo. Ẹjẹ́ àjọ ṣe é. Olóyè Sunday Igboho ń ké sí gbogbo ọmọ Yorùbá kí ẹjẹ́ àjọ ṣe é. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù dórí.
Koiki Media náà ń bẹ́ bí bringing the world closer to your doorstep. Láti ìlú UK United Kingdom làwọn náà ti balẹ̀ wípé a gbọ́dọ̀ jọ ṣe ni. Ti pé wòròwòrò fún. Àwọn ọlọ́pàá wo bínú àwọn èèyàn ṣe ń dùn wípé akíkanjú wọ̀lúdé aṣíwájú ogun tí kì í kẹ́yìn ogun ọmọ mọ́gánná ẹlẹ́wà kòkó wọ̀lú gbọ̀rọ̀dùbí ẹlẹ́wà kòkó wọ̀lú májàsọ́lá òun ni gbọ̀rọ̀dùbí ẹlẹ́wà ọ̀rọ̀rọ̀ ẹ̀dùn ọmọ gbàfíàwẹ̀ ọmọ gúnugórí àkó ọmọ àkàlà tí ń bẹ lọ́rùn òsè òun ni kó jagun kó kẹ́rù wálé ẹkùn ọkọ̀ àwọn báńdíìtì ẹkùn ọkọ̀ àwọn ajínigbé ó bọ̀ ń lù ú gbogbo ayé ń sá kíjokíjo. bàbá ní májàsọ́lá ó ju bàbá wọn lọ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ orí gbogbo àwọn tí wọ́n ní power line gbogbo wọn ni wọ́n kí olóyè májàsọ́lá pé káàbọ̀ ṣe dáadáa lóde ẹni tá a ti ń retí wọ̀lú. a kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi ọlá akíọlá o a sì kí là ń kó o. ọbẹ̀ làwọn ládé nínú Òṣogbo yìí.
sílẹ̀. Wọ́n lè fi jẹ́ àtìtù. Ẹ fi túrìn yẹn gbéra. Wọ́n ní kó dé ìdíjà ni wọ́n ní kó sáré. Ekun ọkọ̀ àwọn bádìtì. Ìfẹ́ lẹlẹ́dùmarè fi dálé ayé, ìfẹ́ ọ̀hún làwọn èèyàn náà fi hàn Olóyè Májàsọ́lá. Akí Arógundádé, akí Kóìkí, akí Kílàńkò, bẹ́ẹ̀ la sì kí Ọlá. Ọkùnrin mẹ́ta tí wọ́n ń pè lẹ́yìn kan ṣoṣo. Ọlá, 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 akí. Òkì akíámí Ìgbòho náà. A sì kí alága ọdẹ gbogbo Ìbàràpá kò sọ́mọ náà tí ó jọṣẹ. Ọ̀gá kan bí 1 million. Ìjayà fún gbogbo Fúlàní. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí, olú-ìlú Osogbo la wà yìí, state capital. Oloye Sunday Igboho is highly welcome. Everybody troop out to welcome the giant, the warrior, the soldier, and the general actor of the Yoruba race, Chief Sunday Igboho Adeyemo. Akí Commander ìrù Ekun lápapọ̀. Kílàńkó ọkùnrin tí wọ́n gbè lẹ́nìkan ṣoṣo. A sì kí Kóìkí Media. Akí Arógundádé. Ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million. Ọlá òun náà mọ orúkọ ara rẹ̀, Ọlámilékan in the building. Yeah. Kàbírù ọmọ Àṣàfà, ọmọ bàbá ẹlẹ́tíríṣà n'Ìgbòho.
àtọkùnrin àtobìnrin ni wọ́n ń gbé wípé wọ̀lúdé. Koiki Media bringing the world back to your doorstep. Any update concerning Chief Sunday Igboho will be updated on all platforms of Koiki Media. You are highly welcome for your full support and the great work we have been doing for the past 6 to 7 years ago. We really appreciate your effort. Ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. Owó kọ́ ni olóyè gbé fẹ́nì kankan bí ẹ bá ṣe wípé iṣẹ́ tí àwọn èèyàn rí pé wọ́n ṣe ẹni tó dúró lọ́jọ́ ṣòro lọ́jọ́ tí ọmọ Yorùbá ń fẹ́ wípé wá dúró tì wá láì gba sísì láì gba épìnì ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ó kú ọlá rẹ̀ ó mú gbogbo àlàáfíà rẹ̀ àti gbogbo agbára tọ́lọ́run fún wípé ọmọ Yorùbá ò ní jìyà. Aki MKG, Chief Driver, you are highly welcome. Obìnrin sùn tọmọtọmọ. A wà nílùú Òṣogbo nílé ọba tí tẹ́wọ́gbẹ́jà nílé oníyùn lábẹ̀bẹ̀ nílé ẹlẹ́yẹlé aró nílé olóde ẹ̀gà sùn ní yàrá ẹ̀gà níbi tí olóyè Sunday Igboho ti wá fi irú Ekun lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ìlú jàkànjàkàn kéréje àti ńlá abẹ̀ ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n wá sílùú Òṣogbo láti wá pàdé olóyè Sunday Igboho láti fi irú Ekun lọ́lẹ̀. Irú Ekun tí ò ṣe fi lájá lọ́wọ́. Chief Sunday Igboho right now in Osogbo, Osun State, to launch Irú Ekun security network. Security ẹni Irú Ekun kò ṣe dálọ owó security. Security.
tí dúró lò wá láti ibi wákàtí tó pọ̀. A fi ti ọba Ẹlẹ́dùmarè a fi kéye kí bàbá Ọọ̀ni òrìṣà kábíyèsí. Mo kí lẹ́ẹ̀kan sí Ọọ̀ni òrìṣà, ẹ bá mi ṣe kábíyèsí. Mo lọ látòrí bàbá wa Ọọ̀ni òrìṣà, mo lọ bẹ́ẹ̀ mo kí gbogbo ọba tó bẹ nílùú Ọ̀ṣun. Ọ̀ṣun ní gbogbo mo ní sọ ilé Ọ̀ṣun ò ní dàrú. Gbogbo yín náà lẹ máa láǹfààní àti ya píkṣọ̀ pẹ̀lú olóyè, ẹ bá wa sún sẹ́yìn díẹ̀díẹ̀. Irú Ẹkùn mo kí oríire adẹ̀kú tí à ń ṣe àyọjọ́ lẹ́nìí. Mo kí bàbá wa ọlọ́lá jùlọ ìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu Jagaba tí bá ní Jagaba ṣe mọ̀ pé olóyè tẹ̀ ń rí lẹ́nìí bàbá wa Jagaba ló ní olóyè máa gbé security. So àkọ́kọ́ mo kí gbogbo àwọn ìyá tó ti dúró, mo kí gbogbo àwọn ará ilé àtàràtà, mo kí gómìnà ti ìlú, mo kí bàbá wa Adélékè nítorí pé tí wọ́n bá gbà wá láyè àní lè ṣe tí à ń ṣe léwu. Mo kí gbogbo àwọn ẹgbẹ́ ìlú Ẹkùn láti ọ̀dọ̀ bàbá wa Àwòrò kó tó di pé bàbá. Àwòrò náà ni mo pé Yorùbá ti dàbí fífi dẹ́rẹ̀ lọ kí bàbá wa Àwòrò. Mo wá kí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Ẹ jọ̀ọ́ kí máìkì kó túbọ̀ dáhùn dáadáa, àfẹ́ interruption. Kó tó di pé bàbá wa máa bá wa sọ̀rọ̀, àkọ́kọ́ máa gbé fún ìyá wa tó máa bá wa ṣe àdúrà kó tó di pé a gbé ohùn síta. Mo lọ bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn security tí a bá pàdé lọ́nà tó káàkiri. Ọmọ ẹgbẹ́ ìrù Ẹkùn ni àwa ń ṣe. Tí bá dẹ̀ ti ní ìrù Ẹkùn. Àjọ máa mú kan lẹ̀ lénìí torí pé bàbá wa ti wà lórí. Èmi dẹ̀ lè mú jẹ́. Ní kí n túbọ̀ gbẹ́jẹ́lẹ̀ dáadáa pé irú Ẹkùn kò ṣe é fi adáni lọ́wọ́. So ẹ jẹ́ kí àwa bá wa sọ̀rọ̀ kí àwa sì ń ṣe nítorí pé lásìkò tó pọ̀ mo kí gbogbo yín nítorí pé ìfẹ́ tí ẹ ní sí olóyè kò sẹ́ni tí inú rẹ̀ ò dùn láti máa rí bàbá wa ọmọdé yẹmọ Ìgbòho ṣá. Ká tó gbé máìkì fún ìyá wa, mo fẹ́ ká nawọ́ sí olóyè ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Pé ikú kan nípa bàbá ìfún wa. Gbogbo ẹnikẹ́ni tó bá rọ ikú sí bàbá wa ọmọdé yẹmọ Ìgbòho ṣá. Kí ikú tó lọ sí ìdílé wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá bínú olóyè. Nítorí pé inú kan ni bàbá fi ń lò. Inú kan tí bàbá náà fi ń lò yẹn, ẹ bá mi ṣàdúrà yẹn tọkàntọkàn. Irú Ẹkùn. Ọba tí ó kẹwàá sí tó jẹ́ ká dọjọ́ èní, ọba tó kó wa jọ tí ò jẹ́ kí ogun àwọn bandits ó borí wa yóò mọ̀ wà pẹ̀lú wa títí láéláé. Ṣùgbọ́n kí á tó bẹ̀rẹ̀ ètò yẹn, màá fẹ́ kí àfáà àwòdà àfáà àwò máa fún wa ládùúà. Lẹ́yìn náà
ọmọ olókà ó fi àdúrà àti Christian tẹ̀lé lẹ́yìn náà á wá wá bàbá wa kí wọ́n bá fi ti àwọn máa bá fi ti ìṣẹ̀ṣe wọ́n bá fi parí ẹ̀ so bó ṣe yẹ ká tó nìyẹn kò yẹ ká kàn rọ́ọ̀s láti bẹ̀rẹ̀ ẹ ṣe. Ìlú Ekun kò sọ fi lágbá lọ́wọ́. ajákájá tó bá dán o. Wọ́n fẹ̀ jọ. Igboho. Ó sà. Adúpẹ́ fọlọ́run. Alhamdulillah. A sì kí a ti kẹ̀ fún anábọ̀ wa. Sọ́nà. Eléyìí tí bàbá wa ṣe yìí, wọ́n fi kó ọ̀rọ̀ sáwọn kan lẹ́nu ni tí wọ́n sọ pé fóònù àlàyé. Ẹ já wà báyìí. Àwọn Mùsùlùmí ò sì bẹ́ẹ̀. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí, ọmọ inú mi ò ní. Ìmáàmù tó dẹ́ ní chief ló ní. Bẹ́ẹ̀ náà mo tún jẹ́ eré àìmọ̀. Tí wọ́n bá wá sọ pé ká ṣe àdúrà tó túmọ̀ sí pé mi náà represent Osogbo brother my sister. Ṣé fún ní eléyìí kan fún àǹfààní gbogbo àwọn tá a jẹ́ Mùsùlùmí káwọn ọmọ bóyá wọn. Ẹ̀sùn mọ̀bẹ̀yìn kẹ́ wá fèsì wa. Àwọn ọkọ̀ ló sà. Ẹ fún wọn gàp. Mùsùlùmí wà ń bẹ o, Kírísítẹ̀nì wà nù wa. Tí ò bá rí bẹ́ẹ̀ ni eléyìí tí bàbá wa sí wọn ò ní ṣe o. Fún di eléyìí kọ́ bàbá ẹ máa tẹ̀síwájú. Ọlọ́run ní dáyé dóńgbà kan. Pẹ̀lú ògbọ́lọ́ àṣetẹ́ ńlò tẹ̀ fi yẹn nìkan tó máa ń sì fún yín tó fi sínú ara yín. Ọlọ́run ní fi hàn yàn láéláé. Mo fi bẹ́ẹ̀ náà mo kí ọmọ ọba olóòmọ Awọ́rọ̀sà. Mo dẹ̀ kí twice wọn náà ọmọ ọba Azeez Alimu Ìwàlóye. Mo dẹ̀ kí Mr. Kazeem admin ti wà nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n dẹ̀ fi èmi náà hábì kan pé ká máa ṣe kó lè máa dùn láì Ọlọ́run níjó torí gbogbo àbàjẹ́ o. Gbogbo ẹ̀yin kọ̀mándà ara tẹ́ ń gbàlejò bàbá wa ti Sunday Igboho sọ. Pẹ̀lú òkú Ọlọ́run àwọn alámọ̀mọ́ta láàrúlà. Ọ̀yá ẹ gbà. Ẹ ṣe okùn yẹn òun yẹn bẹ́ẹ̀ yọ. Ẹ jẹ́ kí a gbàdúrà o. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ńlá Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Elédùmarè ọba tó pọ̀ nípa àti agbára. Àfògo forúkọ ńlá rẹ. Torí wọn lọ bá ìbẹ̀rẹ̀ àti òpin. Ìwọ ló bá wa bẹ̀rẹ̀, a sì mọ̀ pé wọn náà ló bá wa parí ẹ̀. Ògo ní forúkọ rẹ lókè ọ̀run. Hallelujah. Oníká bèrè oní ọ̀wá yóò rí gbà. A bèrè fún àlàáfíà pípé fún ọmọ rẹ Olóyè Sunday Adéyẹmọ Olúwa wa bá wa ṣàbò lórí wọn. Ní Kristi. Ọlọ́run ò wá bá wa ṣàbò lórí wọn. Ní Jésù. Ikú òjijì má jẹ́ kó wọlé tọ̀ wọ́n. Ní Jésù. Àìsàn àmọ̀dí má jẹ́ kó wọlé tọ̀ wọ́n. Ní Jésù. Àwa náà tí wọ́n ń kó jẹ ikú má jẹ́ kó pa wá. Ikú ọ̀sán gangan má jẹ́ kó pa wá. Èyíkéyìí nínú wa má jẹ́ ká jábọ́. Gbogbo àwa tá a rin ìrìn àjò wá síbí lónìí Olúwa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Aburú kan má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ìdààmú má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ọba tó ní kọ́kọ́rọ́ ohun gbogbo lọ́wọ́ àfìlú ẹkùn lé ọ lọ́wọ́ Olúwa bá wa ṣe láṣeyọrí. Elédùmarè bá wa ṣe láṣeyọrí. Ọkọ̀ ọba àti ìjòyè ń bẹ ní ìkáwọ́ ìwọ Ọlọ́run. Gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn tó fẹ́ wa àtàwọn tó ò fẹ́ wa Olúwa bá wa wọnú ọkọ̀ wọn lọ. Jẹ́ ká gba ìlú ẹkùn yìí, jẹ́ ká gbà tayọ̀tayọ̀, jẹ́ ká gbà tìfẹ́tìfẹ́. Àwọn tó wá wọ́n sí wa lónìí àfiwọlé ọlọ́wọ́ Olúwa bá wa ṣàbòlé wọn lórí àti Awárò àti gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ Olúwa ṣàbòlé wọn lórí àwa stéètì tó kù tá àti ìṣe ọjọ́ tá a bá máa ṣe Olúwa yà á sí mímọ́ aburú kó má ṣẹlẹ̀ sí wa Ìgbòho òòṣà ẹni tó bá ní kẹ́ ikú ikú kó pa á mo dúró lórí ẹ̀jẹ̀ Kristi ẹni tó bá ní kẹ́ àìsàn kó gbèdè ní orúkọ Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹsẹ̀. Ó kù lọ́dọ̀ bàbá mọ́nímọ́ní. Òòṣà. Òòṣà. Bàbá ẹgbẹ́ máìkì sẹ́nu. Àkàndé yìí ni ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kò ní fi ọlẹ́. Àmín. Ìyá mi ọ̀pá kí àlàkálà gbogbo dẹ́. Àṣẹ. Àwọn bàbá wa tí wọ́n tulẹ̀ Osogbo yìí kò ní fi ọlẹ́. Àṣẹ. Abẹ́kẹ́ la wá rí tó dúró ní kòríta tó ní òní débi orí ayọ̀ rẹ wà òní jèrè sẹ́yìn. Àṣẹ. Àṣẹ.
wọ́n ní àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yàmọ̀yà wọ́n ní tí ọ̀gẹ̀dẹ̀ bàbá bí ìgbà ọmọ èkìsà ní fi wù ẹni ọba kọjú ìjà sí ọ èkìsà ní ọmọ sí bí. àṣẹ. gbogbo fámìlì wọn ni òkèèsọ nìkan gbogbo fámìlì wọn ni nítorí ẹni ọba ní làákà ìbí àṣà àwọn bàbá wa ẹ rí i pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gbogbo ayé ni kì í ṣe iṣẹ́ ìdílé kan kò ní gbọ́. àṣẹ àwùjọ àfọ̀gbò àṣẹ àṣẹ. agbára tẹ́lẹ̀dùmarè fún ọ tá a bá rí ẹni tí ó ní inú bí òun ọlọ́bìnrin kò dé. àṣẹ. ìyá mi ò ṣẹ̀dẹ̀ṣẹ́ abọ́nímọ̀ tó máa ṣe ìyá mi apẹ́kọ̀ọ́ yìí nù ká. àṣẹ. ẹni aláti dàbúrú àrògidìgbà nísàlẹ̀ odò mo ṣèbáyé gbogbo. ẹ̀yin aláàfáà mo ṣèbáyé ẹ̀yin pásítọ̀ àṣèbáyé ẹ̀yin tí wọ́n ti ń bínú àgbẹ̀dẹ́ èèyàn tó ní kò ní débi orí ayọ̀ rẹ̀ wá ọkọ̀ yóò gbègbè omi lọ. àṣẹ àṣẹ. ìyá mi ìyálóde àpọ̀jọjọ wọ̀lú àpọ̀bí ẹ̀pẹ̀lẹ̀ yóò wá wọ ilé wọn àtọ̀nà wọn gbogbo ẹni bá ti ń bínú ẹ̀ yóò kó dòdò ní. àṣẹ. kò kúkúrú yóò kó dòdò lọ. àṣẹ. gbogbo orí kọ̀ọ̀kan tí ń ṣe àṣẹ ìdílé yóò dùn o. àṣẹ. oore yèyé o. oore yèyé ọ̀ṣun o. ìlú ẹ̀kọ́. ẹ jẹ́ kí ìyàwó obìnrin náà ṣàdúrà àwọn ọkùnrin ti ṣàdúrà pápápá. ìlú ẹ̀kún. kò ṣeé fi ládá lọ́wọ́. kò ṣeé fi ládá lọ́wọ́. ìlú ẹ̀kún. adúpẹ́ fún Ọlọ́run pé ó sọ wá débi báyìí lénìí a sì dúpẹ́ pé a bá gbogbo yín láyà àtàláfíà níjẹ́ tá a débi lénìí adúpẹ́ o gbogbo yín pápátá ní ṣí oko wa o ọ̀pọ̀lọpọ̀ mọ̀ lọ́rẹ́ mọ̀ bọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ìkọ́bálá bàbá ṣe ń wọnú ìgbọ́n tí àwọn aráàlú yẹn máa jáde láyà àtàláfíà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní irú òkú yín jáde o ọjà wọn láì tó bá ní kó jábọ̀ nítorí ó jábọ̀ gbogbo àwọn alálẹ̀ wọn máa dáàbò rẹ̀ bọ̀ gbogbo àwọn ìyá àgbàlagbà wọn máa dáàbò rẹ̀ bọ̀ òní jábọ́ mọ́ wa lọ́wọ́ gbogbo yín pápátá ìní jábọ́ mọ́ wa lọ́wọ́ ọ̀gá tá a fi ń pọ̀ yìí kò ní í tú gbogbo ẹ̀ sórí rẹ̀ táyì lálùbáríkà ẹ̀ kú àdúró tí a bá ní ẹ̀ máa kú àdúró tí ilẹ̀ Yorùbá gbogbo àgbàdégbà tí iṣẹ́ náà bá jẹ́ ṣíṣe lágbára náà àṣeyìn láṣẹ o àwọn alálẹ̀ ti gbà á láhàólà ọ̀làbùwátá ìlànà. ẹjẹ́ farabalẹ̀ ká lè gbọ́ ọ̀rọ̀ ṣe sọ́kùn. irú ẹkùn ajá tó bá dẹ̀wò ajá ò ní dóbò ẹkùn láéláé ó sì ohun àwọn àgbàlagbà ni lẹ́yìn náà mo kí Ọlọ́run ọba tó láyé ọba tí ó ní agbára ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo kábíyèsí rẹ̀ Olódùmarè ọba tó jẹ́ pé òun nìkan ló lágbára lọ́dọ̀ òun ló ní èpè òun ló ní àdúrà bí èèyàn bá dẹ̀ ṣe ń wo èpè tá a bá ń ṣépè fún èpè ò lè mú bí èèyàn bá ṣe ń àdúrà bàbá ń ṣàdúrà fún àdúrà lè jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo láyé àwọn bàbá mi ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ọba tó ní wá tó dá wa sí tó ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ìfẹ́ Ọlọ́run lẹ ní kì í ṣe fẹ́ tèmi Ọlọ́run mọ nífẹ̀ẹ́ yìí àtẹn tó jù mí lọ ń bí àtẹn tí mo jù lọ àtọkùnrin àtobìnrin ọba tó ní mí ò ní fi ilẹ̀ lára ẹ ní lọ àjọ alọ́ọ̀dẹ gbogbo ìgbà yóò tí àwọn ajínigbé báńdíìtì tẹ́ bá ti ń kojú wọn ẹlẹ́mọ̀ ṣẹ́gun ọ̀rọ̀ kan tó lóbi lẹ́yìn náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa 4+4 torí pé mo máa ń sọ̀rọ̀ kan. Mo máa ń sọ̀rọ̀ kan
nígbà tí àwọn kan bá ní à ń ṣàdúrà fún bàbá Tinubu à ń gbé bàbá Tinubu pọ̀n wọ́n máa ń béèrè lọ́wọ́ ara mi àti àwọn tí ń sọ̀rọ̀ yẹn pé bàbá mi tó bí mi níbi tọ́rọ̀ dédú yẹn só lè fi mí lẹ̀ bàbá ńlá bàbá àwọn tí ń sọ̀rọ̀ yẹn só lè fi mí lẹ̀ àwọn tó bá wá sọ pé mo yin bàbá Tinubu ọ̀tá mi ni wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run sì ni wọ́n torí pé Ọlọ́run ló kó sínú bàbá Tinubu ló fi mí lẹ̀ ẹni tó bá ti wá ń sọ pé mo ṣe yin bàbá yẹn ọ̀tá Ọlọ́run ni Ọlọ́run ní pa bàbá Tinubu rẹ̀ orí ọ̀fẹ́ bàbá Tinubu la rí gbà Boko Haram òun Buhari lòun lọ kó Boko Haram wá òun Buhari lòun lọ kó bandits wá láti fi yanjú Jonathan gbà yẹn àwa wá gbógun tì wọ́n wípé ẹ lè mọ parẹ́ wa ẹ lè mọ boko wa jẹ́ ẹ lè mọ rọ́ọ̀pù àwọn ọ̀yá wa kí ni Buhari ní kàn lọ ṣe ó ní kàn lọ pa wá torí pé fámìlì rẹ̀ ni wọ́n jẹ́ bàbá mi dẹ̀ ní sẹ́nìkan bá di ọlọ́jà ẹnìkan ní òtún. Buhari wá di ọ̀tá mi lọ́jà bàbá Tinubu wá túlẹ̀ pé èèwọ̀ bàbá mi Tinubu ọmọ olódòdó Jagaba tí ó lu ọdún mẹ́jọ pẹ̀lú rọrùn. Bàbá Tinubu tí Ọlọ́run ọba tó ní mí tí ó wọ lárùn tó ń yọ yìí tí ó wọ la atẹ́gùn àlàáfíà tó ń fẹ́ yìí tó jẹ́ pé gbogbo ìdílé bàbá Tinubu àlàáfíà ọmọ jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ lára torí pé inú àlàáfíà tí ọmọ jẹ́ ti bàbá ọ̀fẹ́ atẹ́gùn àlàáfíà sẹ́mi inú gbogbo yín ń dùn àwa gbáradì anísẹ́ta ṣekù afẹ́ parí ẹ̀ sọ fún díẹ̀ yìí Ọlọ́run ní pa bàbá Tinubu rẹ́ nígbà tí bàbá bá parí ọdún mẹ́jọ kòkòkò lára ọ̀tá lẹ ògùdùgùdù owó àgbọn ọ̀dẹ̀rù tá a bá kẹ gúdúgúdú ara gúdúgúdú. ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà ni ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ síìkì àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ ṣẹ̀ṣẹ̀ bàbá Tinubu ọmọ yọ̀ bàbá mi ní bàbá bí bàbá fọre bàbá aláwo ẹni láàyè bẹ́ẹ̀ ni bàbá aláwo tèmi àsìmọ́ sẹ́nu rere funfá àsáwò ìwòrìwò tá a bá dìjọ wò gẹ́gẹ́ ní egun gbogbo àwọn tó bá ní àwọn fẹ́ wo ẹ̀sìn Tinubu ilé ọ̀pá wọn lẹ́nu torí pé bàbá ó dìbò bó ṣe dìtà kọ́kọ́ lójú àwọn ọ̀tá rẹ̀ bàbá Tinubu gba ìdààmú ní ojú lọ́wọ́ àwọn ọ̀tá ó sì fi ọpọlọ gbà ẹ̀wọ̀ lọ bàbá wa mú ìdà lọ́wọ́ àwọn dìdìrì kan wá ní àwọn fẹ́ gbà sẹ́wọ̀n pé mú gùn ni wọ́n. Jagaba inú mi dùn nígbà tí a ṣàpọ́nlé bàbá Bọ́lá Ahmed Tinubu tán torí pé nígbà tó bá di 2030 tí bàbá fẹ́ mọ lọlé nígbà tó bá fi di 2030 pẹ̀lú agbára Ọlọ́run agbára bàbá Tinubu agbára Inspector General of Police bàbá wa Túnjí Ìdísù tí Ọlọ́run fi kẹ́ bàbá Tinubu tó sì fi kẹ́ wa pẹ̀lú agbára ẹ pàtàkì fún ID wa pẹ̀lú agbára wa Ọlọ́run àti agbára Director of SS bọ́dà mi tó sì àjàyẹ pàtàkì fún ọmọ pé nígbà tí ó bá fi di 2027 àti wà pé nígbà tí 2027 bá fi parí àní gbọ́ bandit ilẹ̀ wa mọ́ rárá. Pẹ̀lú ògo Ọlọ́run àti agbára tí Ọlọ́run fún Chief Army Staff àti IG àti Director of SS ní o pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé tí èmi rí tọ́lọ́run tó ní mi rí tọ́dẹ̀ mọ̀ pé mi ò purọ́ kò ní sí ohun tí ń jẹ́ bandit ní Nàìjíríà mọ́ rárá. Lẹ́yìn náà mo fi bàbá wa Onírìṣà ẹ bá ṣe kábíyèsí Onírìṣà Ọọ̀ni àgbáyé tìpìnì bí àtẹ Ẹ̀kún ẹni tí wọ́n ń kí lóko tí sì ń gbọ́nlé abẹ́tìlú kára bí ajere irúmọlẹ̀ tí kétò òjò tẹ̀rù ẹ bá ṣe kábíyèsí fún Onírìṣà. Mo wá fi bàbá mi Onírìṣà mo fi kí bàbá wa Àtàwùjá ti ìlú Òṣogbo bàbá wa Jímọ̀ bá ṣe kábíyèsí. Mo wá fi
bàbá mi Àtaọ́jà mo fi kí gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá mi Olúbàdàn Arúsáwán ẹsẹ̀ kábíyèsí kí ló ní ẹsẹ̀ kábíyèsí náà kan sí ọkùnrin ẹsẹ̀ kábíyèsí Olúbàdàn ọmọ adéwọ̀lú Ládọjà kò sólúwà ẹ̀ aṣẹ́hun tí ó ṣekú ní ọkọ̀ Ìyábọ̀ Arúsáwán ẹni ayé tí gbó ti tiri ojú ọ̀nà agbárí àtẹ̀jọ́yè ọmọ adéwọ̀lú kọ̀kọ́kú wàhálà oníbi ọba lè là gbọ́kùnrin ogun ẹni tí àwọn gómìnà kan kọminú ẹ̀ tí ò kọminú yálà ya wọn ọba tẹ̀lé wọn ní wọn lọ́nà. wọ́n fi bàbá mi Olúbàdàn tó jẹ́ pé gbogbo àwọn kan àwọn aláìmọ̀ kankan àwọn tí ayé ọ̀yẹ tó rò páyé yà wọn àwọn aláìmọ̀ nǹkan tó pé àkàndá Ọlọ́run Ládọjà àwọn tíṣẹ́ òye kéèyàn wá gbójúgbóyà béèyàn bá fi bí ọpọlọ ọba mọ dùn yẹn kéèyàn lọ́wọ́ yọ Ládọjà ọgbọ́pọ̀ yọ Olúbàdàn rí ni kò ṣẹlẹ̀ rí ajá ò ní gbó kéyìn Ọ̀yọ́ láéláé bàbá mi ní ọ̀rọ̀ tí òkú bá sọ kẹ́yìn òun ni tẹnu òkú ọ̀rọ̀ tí a bá sọ lẹ́nìí a sọ a lè wá sọ tèmi kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ká ẹ̀ sì lè ṣe nǹkan kan. mo fi bàbá ọba Olúbàdàn yìí ajá ò ní gbó kéyìn Ọ̀yọ́ láéláé mo fi bàbá mi Rasheed Adéwọ̀lú mo fi kí bàbá mi Olúgbọ́n Àgbé ọmọ Bàyámù àwọn bàbá mi nù mo kí bàbá wa Aláké ẹ bá ṣe ń tà kọ́ máa ṣe kábíyèsí mo kí onílé Kẹ́ńtà mo kí Oníbàrígà mo kí Àwùjalẹ̀ mo wá fi Àwùjalẹ̀ mo fi kí Ọ̀kẹ́rẹ́ Ṣakí mo wá fi Aṣẹ́yìn mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá akí ọba mo kí ọba dé Àjàṣẹ́ akí ọba dé Tógò mo kí ọba dé Bẹ̀nà mo kí ọba dé Èkìtì mo fi bàbá wa Ẹ̀wí Adó mo fi kí gbogbo ọba Èkìtì mo fi kí Olúpọ̀tì òfin Èkìtì mo fi kí Oníkòyí òfin Èkìtì àti gbogbo ọba tí mi mú kọ́ wọn lẹ́kìtì torí wípé mo fi kí Ẹlẹ́jùgbò òfin Ẹ̀jùgbò mo fi kí Onílò Òbú òfin Ilé Òbú. Mo fi Olúfọ́ Adé. Mo fi bàbá wa Ìláyẹ ẹni sùúrù ẹ má jẹ́ ṣe àní mi irú ọgùn ẹ fẹ́ kí n ṣe àwọn àna mi ẹ fẹ́ wọ́n gbọmọ lọ́ọ̀mì mi. Mo fi bàbá wa Onílà Arágbèjì mo fi kí ẹfẹ abalẹ̀ ẹni sùúrù mo fi bàbá mi yìí mo fi kí Lámínísà àti ìlú Ẹdẹ ẹsẹ kábíyèsí torí pé àwọn Lámínísà àwọn náà fún mi ní second wife fún mi ẹ bá ń ṣe kábíyèsí nígbà tí bàbá mi Ògúnṣù àti ìlú Mọdákẹ́kẹ́ ẹsẹ kábíyèsí dáadáa torí pé odò tó gbàgbé orísun lè gbẹ